káàsà. Àti apábí o. Question yẹn ni fẹ́ gbọ́. Ẹ jọ̀ọ́ sà, ìbéèrè kékeré náà nìkan ni gẹ́gẹ́ bí àgbàlagbà. Ẹ jọ̀ọ́ lọ́rọ̀ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti ń jiyàn sí fún bí ọjọ́ mélòó kan wípé ẹ jọ̀ọ́ ṣé ní òótọ́ ní ilẹ̀ Yorùbá tí oògùn ọ̀fẹ́ wà lóòótọ́ tó yẹ kí tó bá ṣe ọ̀fẹ́ yóò dẹ̀ dọ̀fẹ́ yóò kù níbi tó wà yóò bọ̀ síbòmí. Ẹ jọ̀ọ́ sà, ìbéèrè mi nìyẹn tó wá ti jiyàn. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́. Tàbí àwọn tá a máa ń wò ní fíìmù kọ́ tí ìtàgé lásán ni. Wọ́n bo bolíbo yìí ni. Ìbéèrè mi náà nìyẹn sà, ẹ ṣé. Ẹ káàárọ̀ ọba. Kí ni ìbéèrè yìí? Mo fẹ́ showcase talent mi láàrin 1 minute ẹ jọ̀ọ́. Oya, go on. Okay. Ẹ káàárọ̀ o. Kí ni ìbéèrè tí? Tọ́lì o. Ẹ kú ọjọ́ mẹ́ta sí àwọn fámìlì ńkọ́. Good morning, sir. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí? Ẹ káàárọ̀ sà. Àti mo fẹ́ béèrè pé ṣé ẹ nídìí ọmọkùnrin inú UK? Kí lẹ wí? Ṣe yóò gbé ẹ nídìí ọmọkùnrin ọmọ tẹ́fẹ́ ṣe kí ní UK? Ẹ nídìí ọmọ. Màá sanwó o. Ẹ ra sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yìí? Now, mo fẹ́ béèrè pé kí ni ìgbàgbọ́ tẹ́ ẹ ní nínú ẹ̀sìn tẹ́ ẹ ṣe? Èmi ò kì í ṣẹ̀sìn. Ẹ kì í ṣẹ̀sìn. Àwọn ìjọ tẹ́ wá kó sẹ́yìn nǹkan, àwọn ìjọ ṣọ́ọ̀ṣì tẹ́ kó sẹ́yìn nǹkan. Wọ́n fi wọ́n ṣe business, wọ́n fi wọ́n pawó ni. Kò fẹ́ yé mi mọ́ sà. Wọ́n ṣe business ní ṣọ́ọ̀ṣì mi ò sí ọlọ́run. Mo máa ń rí tẹ́ máa wà ní ṣọ́ọ̀ṣì tẹ́ máa kọ́ àwọn ọmọ ní tẹ́dẹ̀ máa ń ṣe bí ìpè pásítọ̀ ní ẹ̀dẹ̀ tó sọ fún mi sí pé iṣẹ́ ẹ̀sìn. Ọmọ flag. Èwo lẹ wá ṣe ń bẹ̀?
mo ń ṣe business ní ṣọ́ọ̀ṣì. Ó dà mí lè béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè mọ́ ní sà. Nígbà tí ẹ sọ pé ẹ ṣẹ̀ṣẹ̀. Ẹni tí ò bá ní question kó má send the request. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Ẹ káàárọ̀ sà. Ṣé ẹ ń gbọ́ mi sà? Ṣé ẹ ní question ni? Mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín ni. Ẹ go on. Mo rí fídíò kan ní online lénìí. So pásítọ̀ yẹn wá ní ìṣe Moses ló kọ seven book of Moses, pé kì í ṣe Moses ló kọ, àbí pé kì í ṣe Moses ló kọ, pé àwọn fallen angels ló kọ. Kí lẹ rí nípa yẹn, Ọba Solomon? Ṣé ẹ ní 7 book of Moses? Mi ò ní, mo kọ rí online lénìí ni. So pásítọ̀ yẹn wá ní àwọn fallen angels ló kọ, pé kì í ṣe Moses, pé tó bá fún yàn, pé tó bá pé ó ní àwọn kọ̀ọ̀kan tó yàn bá tó wá sí pé inú ẹ̀, pé àwọn fallen angels ló máa jáde, pé àwọn demonic spirit ló máa jáde ńbẹ̀. Mo kàn ní kí n béèrè, náà kò yé mi náà ni mo ní kí n béèrè lọ́wọ́ yín. Ẹ bá fẹ́ mọ̀ nípa 7 book of Moses, ó bá ní ìdíkẹ́ lọ ra ìwé yẹn àbí kẹ́ wá ẹni tó ní, kẹ́ lọ ẹni tó kọ́ wọ́n kọ́ sẹ́yìn ẹ̀. Ọba bọ̀ nǹkan tó sọ fún wa ni pé Moses ló kọ́, ọba, àbí kí Ẹ̀yin nǹkan tí mo fi ń béèrè lọ́wọ́ yín nìyẹn, ta lẹni tó kọ́ sà? a ní ẹni tó kọ́ wọ́n kọ́ orúkọ ẹ̀ sẹ́yìn ẹ̀sẹ̀. Okay. King of Solomon. Bàbá o. Kí ni ìbéèrè tí yín? Mi ò ní ìbéèrè kan pàtàkì, so Ẹ tó bá ní ìbéèrè nìkan ni kó send the request. Ọba kí ló dé ẹ fẹ́ bá mi ṣe fídíò? Ṣé mo ṣẹ̀yìn ti tẹ́lẹ̀ ni? Bàbá o, ẹ káàárọ̀. Kí ni ìbéèrè yín? Ọba mi ní ìbéèrè, mo kàn fẹ́ kí yín ni o. Màá ṣe kọ́ mọ́ ni. Kẹ́sẹ̀ ni pé bí mo ṣe send request pé kí n kí yín.
kéèyàn tó lè kí èèyàn máa ní nǹkan tó ń ṣẹlẹ̀ náà bóyá ènìyàn ṣe kó mọ bóyá ènìyàn ara ò yá bóyá nǹkan ń ṣe ẹni àbí ènìyàn ṣe àjọyọ̀ kankan kí lẹ fi rò ó. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ síkì o. Ó kàn máa ń wù mí. Ẹ mọ̀ pé mo máa ń wá sí láìfù yín dáadáa. Ó kàn máa ń wù mí. Tí má ti wà ní láìfù yín bá inú mi máa ń dùn, ara mi máa ń tutù. Because most of àwọn nǹkan tẹ́ máa ń ṣe ní láìfù yín, ó máa ń wà interest, so that is why bí mo ṣe rí yín ní láìfù báyìí. Èmi wà ní láìfù bó ṣe show mi pé Ọba Solomon wà ní láìfù báyìí. Mo end láìfù tọ̀dọ̀ mi straight ni mo dẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ yín kí wọ́n á be happy. That is it o. Mọ́mì wa ń kọ́. Ìyá ọba. àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyá ọba as in mọ́mì ìyàwó yín. ìyá mi ti kú. Family. ìyá mi ti kú sẹ́. Ok, Ọlọ́run forí jì wọ́n. Ọba níṣẹ́. Ilẹ̀ pẹ̀pẹ̀ ọba ti fẹ́ já mi bọ́. èmi ò kí ń já Ọba ìjọ wo ni kí ẹ mọ̀ pé mo lẹ́bùn orin kíkọ. Ọjọ́ wo ni kí wọ́n á fún ni dá yín lọ́lá. Mo lè fẹ́ join ìjọ ọmọlúàbí àbí ìjọ ọmọlúàbí. Ó wù mí kí n join o. Ó wù mí kí n join. Open your camera. Ọba àníná o, wọ́n ti mú náà wá lọ. Ó di bíi 3 kan tó mú dé. so àwọn sápálẹ̀ bá múlẹ̀ pọ̀. Àwọn ọba ìmọ̀ pé mo máa ń sójú náà, mo máa ń níná náà, níná lónìí ni. Wọ́n ń change, wọ́n ti ń táìmù iná wa. So ó di 3 báyìí a máa ní tílẹ̀ fi máa mú ni. Ẹ káàárọ̀ Ọba Solomon. kí ni ìbéèrè yín. ẹ̀yin ẹ̀ lọ́kọ ni. Ọba single mother ni mí. ìlú wo lẹ ń gbé. Òṣogbo Òròkì. single mother ọmọ mélòó. Ọmọ ẹyọ kan. iṣẹ́ wo lẹ ń ṣe. Mo ń taṣọ. iṣẹ́ ọjà tó wà ní ṣọ́ọ̀bù yín wọ 10 million. Ọba Ọlọ́run jẹ́ kí n tó bẹ́ẹ̀ o. Ọjà tó wà ní ṣọ́ọ̀bù mi gan-an kò wọ 1 million. Débi pé ìwọ 10 million bọ̀ nǹkan tó dá lé rorò mi. Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. báwo ni ìdí yín ṣe pọ̀ tó. Mo nídìí níwọ̀nba. Kò tóbi jù kò dẹ̀ kéré jù. Moderate. ẹ̀yàn ńkọ́. Moderate. Normal. ẹ wá gba $500,000. Wow. bọ̀dé bá fún ní 500 tí ẹ bá fi ṣe business yẹn dáadáa a máa jà o. Ọba máa fi ṣe business o. Tẹ́ bá ní kí n so shop máa fi ṣe business o. so kẹ wá gbà lọ́la but mi ò kí ń lo condom. Mo rò bí ní láìfù lẹ́ ń sọ. Báwo mo ṣe mọ̀dọ̀ yín ọba tẹ́ ní kí wọ́n á gbà lọ́la. màá fún yín ládírẹ́sì náà ṣé ẹ ní WhatsApp number mi. Mo ní WhatsApp number yín. ẹ mẹ́sẹ̀gì mi màá sọ àdírẹ́sì tẹ̀ tó máa bá mi lọ́la fún. Ọba ti fi mí sọ́kọ̀. Ọba mo ti miss nọ́mbà yín o because mo ti change fóònù mi. 081 081 34 34 27 27 67 67 56. 56 081 34 27 67 56. Yeah. so ẹ máa send voice message sí mi lálẹ́. Okay. so màá lè fún yín ládírẹ́sì. Ọba ẹ̀yin tẹ́ ní reply kan máa
check message ẹ̀ ní reply ìgbà tẹ́ ṣe program ní Àkúrẹ́ àbí Oǹdó ńgbà yẹn tí mo ní ọba ṣé kí n wá from Ọ̀ṣun ẹ kàn check message ní ẹ reply mi. ìgbà tẹ́ fẹ́ send message sí mi ṣe send ìdí síbẹ̀. ọba ẹ ní kí n send ìdí náà ẹ ní kí n send báwo máa ṣe send ìdí. ò ní béèrè ẹ̀yin lẹ mọ̀ kan tí mo ṣe rí ẹ̀yin ènìyàn ẹ̀yin lẹ máa ń ṣe ra yín tẹ́ máa rò pé bí ayé ló ń ṣe yín. Okay. tó master man ni wípé ó láìkè òbó dẹ̀ láìkè ìdí. tí bá bí mo ṣe bá yín sọ̀rọ̀ tán yẹn nísìn. bẹ́ẹ̀. obìnrin tó bá fẹ́ jèrè ọkàn mi tó bá fẹ́ rí a lọ wọ district pint. Okay. tó bá wọ district pint wọ́n máa ṣe fídíò 360. Okay. I'll send it to me. Ani ọba say what do you want to eat? Do you like it? I say wá sọ nǹkan tó fẹ́ sọ. Okay. Wọn ò bí mi kúkú máa reply ẹ̀. Ẹ̀yin ẹ máa fọ̀rọ̀ ẹnìyẹn ṣe live lọ́jọ́ kejì. For what? Ẹ mọ Yorùbá tó wà ní díẹ̀ mi ni. Mo ti kọjá gbogbo level yẹn mi kì í ṣe ṣẹ́rí ìkó tí bá ń jẹ mi ò kì í sọ ní public. A kàn lè máa ṣe live kí sọ pé ṣé a ti ríra rí ṣé a ti dóra rí ẹ̀yin lẹ́dẹ̀ máa sọ bóyá a ti dóra rí bóyá a ti dóra rí. Bọ̀ pé ìkọ́tájọ sọ ní kọ́nà ká wá ṣe ní public I don't do that. I'm a deep play man. Okay, láti ìgbà tẹ́tí wà lórí íńtánẹ́ẹ̀tì èèyàn mélòó mo ti gbé picture wá síbi pé lédi yìí o àtijọ́ dóra wa àtijọ́ ṣe gbá àtijọ́ sáà. Mo tiẹ̀ mọ̀ pé wà responsible ẹ̀ kí n ṣo ní yamayama bẹ́ẹ̀ yá mo ní time mo rí yín pé kí ní time fóbìnrin gan fún girlfriend lé ní time fún girlfriend. Hello woman, I don't tell you that I want to marry you. Yes. Wá gba 500,000 lọ́dún bá dẹ̀ dóra lẹ́ẹ̀kan péré ká má pàdé mọ́. That is all. Okay. So 500,000 tí mo fún ẹ yẹn mo fún ẹ torí wípé mo kàn láì àwọn holy center fún ẹ lówó ni kì í ṣe tó bá yẹ pé òbò ni problem mi 50,000 mo fi ń dó òbò yẹn dẹ̀ máa fresh pẹ̀lú ìdí yẹn kó dẹ̀ tó di pé ó máa lè wá kọ́ ẹni yẹn ó máa kọ́ bọ́ gbogbo point àkọ́kọ́ send níkẹ̀dí ẹ̀ sí mi máa wò látòrí délẹ̀ tí bá wá rí wípé mi ò láìkẹ́ máa sọ pé má rò sàn stress ara ẹ̀ láti wá máa send 20,000 sí wípé má wá I don't like what I see. Okay sir. But tó bá yẹ pé ẹni tí mo like so màá ní kó máa bọ̀ ó lè wá dé kí sọ pé lórí mo promise ẹ̀ lẹ́gàn kó sọ pé 50,000 ó kè gba 100,000 gba 200 bí èmi ṣe máa ń ṣèjọba tèmi nìyẹn. Àbí kò yé yín but mo máa ń like kí bá fẹ́ jẹ kó fresh that is my problem mo máa ń like kí obìnrin fresh o lè má ní ìdí tó pọ̀ o lè má lẹ́yìn tó pọ̀ but tọ́lọ́mọba tó wá kẹ́ obìnrin tó bá tó wá lọ ní ìdí ó tó wá lọ ní sí òbò pẹ̀lú ẹ̀ obìnrin ti ṣoríire lọ́dún yẹn tó kàn wù mí kí mi dá ẹ lọ́lá ni kì í ṣe wípé bóyá. ẹ ṣe sá. mi ò kì í lo condom. Okay. So tẹ́ bá ti kó ń bì mo ti já yín tán nǹkan tẹ́ máa ṣe ó dẹ̀ kù sọ́wọ́ yín báwọn fẹ́ sí tó báwọn kẹ́ máa ṣe kó kàn mí. Irú yín ìyẹn ṣe gbọ́dọ̀ fẹ́ jẹ́ irúṣẹ́ yín kíyàn lo condom because kò ní jẹ́ kó sweet dáadáa. Ṣé wàá ṣàròyé níbí ni. No mi ṣàròyé mo kàn sọ ni. Gbogbo nǹkan mi point ni mo ti sọ ọkọ tí mo fẹ́ mo dẹ̀ sọ ọkọ tí mo fẹ́ ṣe bó bá dẹ̀ wọ́n ẹ̀kẹ́ wo lè fi ṣeré. Mi fi ṣeré mi fi ṣeré mo máa lọ mẹ́sẹ̀gì. àwọn kan lè sọ̀rọ̀ ní cup díẹ̀ mi pé ọba Solomon dey lie o we will not give you 500,000 kàn fi ṣeré bọ̀ tó bá jẹ́ pé o ti láǹfààní láti meet àwọn obìnrin tí mo ti sọ orú ẹ̀ fún àwọn kan ti wá wọ́n ti wá gba 1 million lọ àwọn kan ti wá mo ti promise wọn ní 500 tó ń padà fún wọn ní 2 million ìdíwé tó ń fi ṣe nígbà tó ń dọ́dọ̀ mi kì í ṣe kí sọ pé bóyá ẹbọ pátákó sọ pé ọba ẹ gbọ́ sí lóòótọ́ lẹ fẹ́ dó mi tó bá gbọ́ sínú gẹ̀ lẹ́nu obìnrin wà láìtàláì owó ẹ̀ ó máa lọ yáwó fi wọ mọ́tò padà mo máa filẹ̀ sóòtẹ̀ pé mo fẹ́ sáré mú kan ní mọ́tò mo lọ sílé nìyẹn àkọ́kọ́ nìyẹn because o ti fún mi ní headache ṣé mi sọ fún ẹ tẹ́lẹ̀ kó tún kó lépa fẹ́ wá dóra ni what is the meaning of that question ọba sí lóòótọ́ lẹ fẹ́ dó mi ṣé I'm not a man kàbókò mi ò kì í rí irú àrífín wò nìyẹn. Àrífín ńlá ni o. Depend bó bá ṣe react tó bá ṣe dọ́dọ̀ mi tí bá rí pé ó ń ṣe wọ̀nrànwọ̀nràn àbí ó fẹ́ máa lera àbí ẹ̀ mo ní kó yí dọ́gìn wá wo lọ sọ pé ẹ máa ṣe báyìí lọ ná mo máa rọ́jú ṣe tó máa gbé 20,000 lọ́wọ́ pé kó máa lọ
pé mi ò tí ì lówó kò ti sẹ̀mí nìyẹn má gbomi lẹ́nu. I hate disrespect. Ìbá ọjọ́ kan tó fẹ́ wá lò pẹ̀lú mi yẹn yí báyìí jókòó báyìí jókòó bẹ́ẹ̀ máa jó fún mi máa jó. Okay. mi ò dó ẹ má sọ pé dandan kí n dó ẹ. Okay. bó bá eléyìí tó bá yí wá ni bó bá ṣe yí wá ni wó lè dé kí sọ pé mo ìdóbò mọ́. That is all. But owó tí mo ní kó wá gbà yẹn ni kó jẹ́ priority ẹ̀, so that is all. All right, sir. All right, sir. Wá dẹ̀ wọ́n ẹ kó fi ṣeré. Màá mẹ́sàgì yín sí, sir. Àwa ò sí nínú àwọn ènìyàn tó máa ń pretend tó máa ṣe ìkànnì kọ́nà tó máa sá fún ènìyàn kí máa claim holy ní public kí wọ́n máa sá fún ẹ̀yin tẹ́ wà ní comment section. Má yẹ kán gbọ́ o, má yẹ kán mọ̀ pé mo ń ṣe o. Ṣé Ọlọ́run mọ̀ pé mo ń ṣe ni? Àti kọjá gbogbo level yẹn. Tó bá fẹ́ dóòbò ló jẹ́ pé mo fẹ́ dóòbò, mi ò ṣe ló jẹ́ mi ò ṣe. Kì í ṣe bí kì í ṣe fẹ́ máa toast obìnrin kì í ṣe máa sá sí kọ́nà. Mo ti kọjá gbogbo level yẹn. Okay? Mi ò lè dúró mi ò lè máa bẹ̀rù ẹ̀yin ènìyàn kí lọ dúró Ọlọ́run. Ọlọ́mọ pa alágbèrè ni mí. Okay? That is quick. So I don't pretend. Mo fẹ́ dóòbò ló jẹ́ mo fẹ́ dóòbò. Ọmọ Yorùbá tó wà ní DM mi. Irúfẹ́ mi ìsìn bí wọ́n ṣe wá ìsìn kí wá dóòbò ìsìn. Kí wá sọ lọ́jọ́ kejì kí wá máa gbé fídíò ẹ̀. Ìdí tó sẹ́ǹdì sí mi rè, òbò tó sẹ́ǹdì sí mi rè. Àwa ti kọjá level yẹn. Ẹ mọye ìdí tó wà ní DM, ẹ mọye òbò. Ẹ mọye ẹ̀yàn. Okay? I'm a mature man. Ẹ mọye ladies tó kò mí wà lọ́wọ́ ẹ̀. Àdúrà tí mo gbà ni pé wọ́n post ẹ̀. Wọ́n promote business mi. Àwọn madam tó ń believe pé bí àmì ìlókó lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n lè mọ̀ pé ẹ̀rù wà ńbẹ̀. Mama pretend òfò. Gbogbo yín tẹ́ wà ń bí náà ní lábò lákólákó. Àwọn kan máa tó ẹ̀ tó máa béèrè òfò kan. All this thing wey this man dey talk na true? Is it true they knack them? Is it true they fuck them? Is it true they do them? Na true they talk? Tó bá jẹ́ pé instruction tí mo fún àwọn ladies tí wọ́n ń dó ni. At least ẹ máa ti rí obìnrin 100 tó máa ti gbóyún wá. Okay? Instruction tí mo fún wọn ni wípé woman ó bá yẹ pé tó owó wà mi ò fóyún mi ò fẹ́ gbọ́ létí mi ṣe tó kàn mí mi ò fẹ́ mi ò máa rí kí n help ẹ kó mínú mi dùn ni nǹkan tó fẹ́ fún mínú mi dùn dòbò kó dẹ̀ mú ọyàn mi mo máa láìkẹ́ obìnrin máa mú ọyàn mi obìnrin ọ̀kẹ́ ńlá ọkọ mi bọ̀ mú ọyàn mi yìí tó bá rí obìnrin kì í ṣe àwọn tó fẹ́ mú ọyàn tó máa gé yín jẹ tó máa sáyín mọ́ ẹ̀yàn máa kó ìfọ́tíwèrè fún ẹ tó bá gé ẹ̀yàn mi jẹ òparun náà fi ń mú ẹ̀yàn wàá mú ẹ̀yàn normally á ní ìtumọ̀ ìyẹn kó gé yín kó máa gèrè kó sọ pé ó ń mú yàn rádaràda àyíká bí ajá wàá mú sexily tó bá ti mú dé wàá gbẹnu kúrò wàá tó gbẹnu sí wàá gbẹnu kúrò wàá tó gbẹnu sí orí mi máa tẹ̀lé inú lè bí mi kí sọ pé ó kémi fún 500 mọ́. Bàbá tí ń bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́ kẹ́ máa ṣe bí hooligans kẹ́ máa ṣe bí pé ẹ̀yin lẹ holy jù lágbàáyé kí ló wà nínú òbò dídó ni kí ló wà nínú oko dídó ni wàá bẹ̀rẹ̀ sí pretend òfò kiri títì lọ ń ṣe bí pé ó jẹ́ nǹkan bàbàrà ó jẹ́ nǹkan kan tó nítumọ̀. Ráyè rọ́bìṣì o. Tàbá rí anybody tí mo gbé wọlé tí ò sọ̀rọ̀ mọ́ já dànù ni ẹ̀mí ò ráyè o. Tó bá ti mọ̀ pé ò ní question má send request sí mi o. Má débi kó wọn bá mi sọ story mi ráyè o. Èèyàn méjì pé ló lè send request tó bá jẹ́ ọkùnrin ni ẹ́
bóyá wo fẹ́ béèrè question tó bá jẹ́ pé obìnrin ni ẹ́ bóyá wo need help wo dẹ̀ ti ready àti dó okó ni kó wá béèrè help lọ́wọ́ mi tó bá ti ready àti dó okó wá rí help yẹn o bó need 1 million wá rí bó need 500,000 wá rí tó bá ti ready àti dó okó ṣùgbọ́n tó bá wá débi tó bá wá ń sakọ́ orí bú tó sọ pé o need help tí mo sọ pé kí ló máa fi san o máa fọpẹ́ san ṣé o lè fòbò san èmi rò pé ọ̀fẹ́ lẹ fẹ́ fún mi ni màá sá ní blocking mi ò kì í fún èèyàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ mo máa ń fi kan gbà kan lọ́wọ́ ènìyàn ni gbogbo ilẹ̀ fún ẹ lówó àbí di òbò ẹ mú kémi náà dówó mi mú ok so bọ́ọ̀rọ̀ mi tèmi ṣe rí nìyẹn mi ò kí ń sórí ọ̀fẹ́ àfi ẹni tí holy center bá rán mi sí direct pé inú mi kàn tó ṣe pé mo fẹ́ ta ẹ lọ́rẹ̀ ó tán. I just like to come to your life. I'm here and hear your talk. Pẹ̀lẹ́. Láti ìgbà tó ti wá gift mélòó ló ti send. Ìmíràn yìí sapá people. Obìnrin tó bá ti lówó mi kì í gbà tiwọn. Ní tèmi pẹ̀lú. Ó wà ní UK orówó send ìyẹn la fẹ́ jẹ. Àwọn tó wà ní UK wọ́n fi gift bá mi ṣeré. Ìmíràn yìí sẹpẹtẹ. Kábíyèsí o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín jọ? Ẹ káàárọ̀ sàọ́bà. Kí ni ìbéèrè yín? Mo fẹ́ béèrè wípé tí èèyàn bá fẹ́ jẹ́ ọlọ́gbọ́n láyé ọ̀nà wo ló lè gbé gbà? Ó máa wá ibi tó ń ṣe Solomoni sí ni ó máa lọ lie down sí orí bẹ́ẹ̀rì ẹ̀ á bèrè ọgbọ́n. Tí èèyàn bá fẹ́ jẹ́ ọlọ́lá láyé ń kọ́ sàọ́bà. Tó bá fẹ́ jẹ́ ọlọ́lá Solomoni náà ló máa wá lọ because Solomoni náà ló lówó jù nínú bíbélì òun náà ló dẹ̀ lọ́gbọ́n. Ọba mo ti wá wáyé wá báyìí o. Kì í ṣe Solomoni tèmi mi ò tí ì kú. Àmì ìgbàdúrà kẹ́kú ẹ̀dẹ̀ yín kú lágbára Ọlọ́run. Solomoni nínú bíbélì lẹ máa wá lọ bọ̀ tó bá yẹ pé ọgbọ́n tí ò pọ̀ pé bí ọgbọ́n níwọ̀nba lẹ nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni sà. Ẹ máa lọ máa jẹ orí ìjàpá. Orí ìjàpá. Ẹ bá ń jẹ orí ìjàpá ẹ máa gbọ́n gan. Lákìsí Ọlọ́run. Ọba ẹ káalẹ́ sà. Ẹ káàárọ̀ sà. Ọba ẹ káàárọ̀ sà. Ilé ìpariwo lọ́dọ̀ yín o. Fóònù ló ń pariwo pálọ̀ lè lọ wà. Fóònù. Mo bá ẹ jẹ́ kí n lọ pa fóònù mọ́ ni fóònù.
nígbà tí mo ti pa ọba. ọ̀rọ̀ kí la lè ṣe fún yín. Ọba, inú ló ń rùn mí. Wáyé tó fi rí bẹ́ẹ̀ yẹn. inú òòrùn yìí Ẹ ẹ gbà tí mo wá sọ fún èèyàn kan, wọ́n wá ní bóyá torí pé mo ti dóko ti pẹ́ ló fi ń ṣe bẹ́ẹ̀ yẹn fún mi. lọ́kọ ni. Ibi tí ọkọ mi wá máa jìnnà, ọkọ mi ò sí nílé. ọdún wọlé dé àgbà yìí. Àti ní oṣù tó kọjá láti ríra wa. ó ṣẹlẹ̀ sí Jésù tó wà ní ó ṣẹlẹ̀ sí Màríà tó wà ní ojúbọ náà nígbà tí èrè Jésù náà ó lọ gboyún lọ́dọ̀ yẹn. Ọba ṣé torí pé mi jẹ́ Màríà ló fà á, but ọmọ ẹ̀mí ni mi ṣá, mi ò fi bẹ́ẹ̀ láìkè oko. báwo mo ṣe lè wá ràn yín lọ́wọ́ báyìí. Inú tó ń rùn yẹn, inú mo fẹ́ kẹ́ ẹ sọ oògùn tí màá rà fún mi ni. ó máa wá ká ṣiṣẹ́ ó máa ní ìdíkẹ́ wá kí n ṣiṣẹ́ ẹ̀ fún yín. Ẹ̀rọ kò kí ìjẹta mọ́jú ènì náà ló wọ́rí mi. Kò kí ṣe. ìrọ̀ ayé rẹ̀ gbé wá kán ṣiṣẹ́ fún ẹni mo sọ kàbí kó di òbò ẹ̀ mú. Hello. Yeah, ẹ kúrọ̀lẹ́ sà, àbí ẹ káalẹ́ sà, àbí. káàbọ̀ kí ni ìbéèrè yín. Mi ò ní bẹ̀rẹ̀ mi kan kí yín ní sà o. ìbéèrè ní birthday mi tó ń kí mi. mo ní mi fẹ́ kíkí ẹni bá mọ̀ pé o ní question ni kó send request mi ò ráyè I don't have time go straight to the point. Strength tó yẹ kí fi máa jẹ omi ìkànnì wa máa waste ẹ̀ fẹ́ yẹn. Ọba ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé mo wo fídíò kan tó ń sọ̀rọ̀ nípa pé ọkùnrin gbọ́dọ̀ bá obìnrin ní àjọṣepọ̀ ní ìgbà 21 lóṣù kan láàrin 30 days ó gbọ́dọ̀ bá obìnrin sùn nígbà 21. Ṣé ìyẹn possible ṣá? Nígbà tí ó ṣe pé ọkùnrin ò ní nǹkan mi tó fẹ́ fi láìpẹ́ ẹ̀ ṣe. Òun ni mo ní kí n béèrè lọ́wọ́ yín. nǹkan mi wò lẹ́fẹ́ fi láì fún yín ṣe jù pé kẹ́ dóbò. 21 ti pọ̀ jù lódìdí láàrin 30 days gbogbo 21 ti pọ̀. nǹkan tẹ́ ń sọ ni mo ń dáhùn mo ní kí ni nǹkan tẹ́ fẹ́ fi láì fún yín ṣe jù wípé kẹ́ dóbò. Èèyàn á ṣàran àwọn èèyàn lọ́wọ́, èèyàn á jáde, èèyàn á ṣe oríṣiríṣi, èèyàn á lọ bí iṣẹ́, èèyàn á ronú future, èèyàn á ronú oríṣiríṣi. tó bá yẹ pé kẹ́ lè ran èèyàn lọ́wọ́ ló jẹ yín lógún á jẹ́ pé wá ṣerú ayé nìyẹn. so òbò ní priority àwa ọkùnrin ìyẹn ọkùnrin tó bá fẹ́ ṣoríire láyé ni gbogbo iṣẹ́ tó bá ń ṣe láyé ó gbọ́dọ̀ jẹ́ lórí òbò. ṣùgbọ́n tí ọkùnrin bá ti ń sọ wípé my priority is to be helping people to take care of the family tí ò ráyè dóbò orí bú ló wá sí kọkùnrin yẹn ó wá ṣerú ayé. yàtọ̀ sí òbò àti oúnjẹ kò sí nǹkan gidi lábẹ́ ọ̀run ilé tí ẹ kọ́ ẹ lè lògbó mọ́tò tí ẹ rà ó lè go down at any time but òbò everlasting joy ni oúnjẹ everlasting ni that is your own heritage from your own làálàá. Bàbá kẹ́ẹ̀pẹ́ ẹ ṣeun àgbàyìn adalẹ́. bí mo ṣe wà tí mi bá dóbò ní oṣù at least máa dóbò ìgbà 55 pé mi ò dóbò lóṣù nìyẹn má sì dóbò ìgbà 55 because nígbà míì léde mo ṣe 7 sum ìjẹta
náà ó ti dìjẹ́rin báyìí ìjẹ́rin 10 sum ni mo ṣe so tí bá wà nínú ilé tí bá fẹ́ dóbò dédé nígbà míì mo ń ṣe ìgbà méje mo ń ṣe ìgbà mẹ́rin mo ń ṣe ìgbà 5 so tó bá ti gbé wá níjọ́ tí ìbá dóbò rárá lédè ni mo máa dó ìgbà 3 so lọ́sẹ̀ méjì péré mo fi máa ń sinmi tí mi ò ní dóbò ọjọ́ méjì péré bó ṣe rí nìyẹn. Ọ̀gá kàrọ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ̀rà. Mo ní ìgbà tí tẹ́ ń sọ̀rọ̀ bùbá ṣé ìyá Abigail ò sí bẹ́ẹ̀ ni torí àwọn obìnrin mi ò kí ń wọn kí ń fara mọ́ pé kán máa sọ̀rọ̀ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn káwọn máa tún wá lọ dúró ẹlòmíì. Obìnrin tó bá fara má dẹ̀ lọ sílé dáàdi ẹ̀ sí dandan. Very good because obìnrin mi ò fẹ́ gbà pé òun lọ dúbò mi kìíní kan gbáwo kan nǹkan kan. Àwọn ọkùnrin tí Abigail kì í bínú. Àwọn ọkùnrin elébi náà máa ń ṣe bẹ́ẹ̀ fún kì í ṣe irú àwa yìí. Very good very good. Bí ti fẹ́ bínú ni. Tí bá fẹ́ bínú lè bínú. Máa ń gbádùn ètò. Àwọn ọkùnrin tó bá rí ṣe àwọn elébi yẹn kì í ṣe irú àwa wọn. Àwa gan action wa ti pọ̀ gan láti ìgbà tá a ti wà ní tálákà lèmi ti ń lo action bọ̀. I'm an action man to the core. Àwa máa dóbò kúkúrú gidi ni sí option. Hello. Ẹ kálẹ́. Kí ni ìbéèrè tí? Ìbéèrè mi ni wípé tí èèyàn bá fẹ́ dó obìnrin báwo ló ṣe lè dó? Ṣé ọ̀rọ̀ bọ̀ abilẹ̀ pa àbí ìwò bẹ́ẹ̀? Ọ̀rọ̀ bọ̀ lẹ́pa o èyíkéyìí nínú ẹ̀. Ok, kí wá fún yín lecture ní 1 by 1 àbí? Yes. Ṣé wọ́n á ní ìdíkẹ́ sanwó? Bá fẹ́ gba àrùn àwọn lectures yẹn wọ́n á ní ìdíkẹ́ san 100k. Màá sọ fún ẹ bó ṣe máa dólẹ̀ pa bó ṣe máa dọ́rọ̀ bọ̀. Bàbá ẹ kálẹ̀. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé kí ló dé tó yẹ pé àwọn obìnrin ló máa ń pọ̀ jù láì fún un tẹ́pẹ́ ẹ̀ fi ẹ̀ kí n fi bẹ́ẹ̀ gbọ́ ọkùnrin sókè. Kí lẹ wí? Question mi ni kí ló dé tó yẹ pé àwọn obìnrin nìkan ló máa ń pọ̀ jù láì fún un tẹ́ kí n fi bẹ́ẹ̀ gbọ́ ọkùnrin sókè. Torí pé mi kì í ṣe dódìdódì. Bí ẹ lè ṣe láìkò òbò tó o. Jẹ́dẹ́ bá gbọ́ pé mo kú òbò ló pa mí. Kò sí wàhálà Ọlọ́run máa fún ìṣe. Àṣẹ o. Ẹni tètè kú fún alágbó Ọlọ́run. Ẹ sáà máa ń gbà pé ìjọ tí bá máa kú kí táì kó sórí òbò. Bọ̀ àwọn kankan tó yẹ pé wọ́n ní kò dáa kí èèyàn gbà bí téèyàn gbà wà lọ. Àwọn dìdìrín ló máa ń sọ pé àwọn yẹn mọ́tò ló fẹ́ pa wọn tàbí kẹ̀kọ́ sùn wọn má jì. Kí ni reason tẹ fi ń ṣépè fún? Nígbà tó o bá kú sórí òbò ṣé kéèyàn sùn kó má jì ẹ mọ̀ pé ikú ìyà ni. Kéèyàn máa lọ lójú títì kí mọ́tò pa ikú ìyà ni. Kí gíyẹ̀ pa èèyàn ikú ìyà ni. Kéèyàn kú sómi ikú ìyà ni. But èèyàn dóbò lọ́wọ́ kú. Ikú wo ló dáa tó láyé? Kéèyàn máa gbádùn lọ. Kéèyàn kú sórí òbò ló dáa jù báyìí sí. Láìtàláì àìkú akínníkún rọrùn. Ọba lágbó. Mo sọ ẹlòmíì. Lágbó Ọlọ́run orí òbò lẹ máa kú sí o. Àmì o ẹ sóríire pẹ̀lú ẹ ti fún ọ lówó pẹ̀lú nǹkan tí mo tó sọ yìí o. Ọba ẹ ṣàánú mo nídìí àánú náà. Ẹ ṣàánú ayé mi. Mo ti máa wá láì fún yín tí máa tap. Wá lọ́la kó rán mi létí wípé mo ti wọ dormant. Wá lọ́la kó rán mi létí wípé o gbàdúrà. Wá lọ́la kó rán mi létí wípé o gbàdúrà òbò. Fún mi lánàá àrántí.
bá gbàdúrà fún mi jọ pé Olúwa jọ̀ọ́ jẹ́ kọ́ba Solomon kú sórí òbò. Irú kú wo lẹ fẹ́ kú tẹ́ bá kú sórí òbò? Ikú wo ló dáa tó láyé? Mi mọ bí tẹ́ ti rí gbogbo mentality yìí o. Orí òbò lè máa kú sí. Tó bò bá pa mí ló yẹ pa mí. Ọba Solomon. Kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ bí èpè ṣẹ̀ṣẹ̀ wà nù kíkíyàn lábò ni. Èmi ò kàn láìkí ẹ̀ náṣọ́ra. Mi ò lè sọ pé ẹsẹ̀ mi ò lè sọ pé kì í ṣẹ̀ṣẹ̀. Èmi mi ò kàn láìkí ẹ̀ ni mi ò dẹ̀ lè ṣe. Àzáìtì rárẹ̀ fún mi lórí yẹn. Ẹ bá padà lọ sí generation bàbá wa. Okay. Bí àwọn obìnrin bá fẹ́ báyé àwọn bàbá wa jẹ́ nígbà yẹn wọ́n máa fọ òbò sínú oúnjẹ fún wọn ni. So anybody tó bá dẹ̀ wà tí ń lá òbò báyìí òun fúnra ẹ̀ ló lọ fọwọ́ ara ẹ̀ báyé ara ẹ̀ jẹ́ spiritually. So that is my own thought. Okay. Èmi ò kí ń láàbò wọn dẹ̀ kí ń lá ọkọ mi. Àbálẹ́sà. Ó máa rí lè. Sára ọ̀fẹ́ àlẹ́ wà. Hello sir. Àlàáfíà la wà. Inú òbò yìí tí wọ́n bá ṣe. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni question yín? Ọba Solomon ẹ wò mo fẹ́ kẹ́ advice mi ni. Ó ní bọ̀bọ̀ kan tí mo ṣe pàdé mi ò sì rí rárá. Mo kàn rí ọ̀rẹ́ mi kàn ń wo status ẹ̀ ni bí picture ẹ̀ ṣe kọjá báyìí òbò mi dẹ̀ ni. Mo á gbà fún ẹ̀ mo á send voice note sí bọ́bọ́ yẹn pé èmi like ọ̀rẹ́ ẹ̀ o pé ara mi kàn bí pé káre èèyàn máa dìde ẹ̀mọ̀ ó yẹ kí n ti understand nǹkan tí mò ń try láti sọ bí goosebumps ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣe mí. So mo á notice pé ìgbà tó dé ní again bọ̀bọ́ yẹn wá chat mi fúnra ẹ̀ ọ̀rẹ́ mi yẹn sì fún ọ̀rẹ́ yẹn ní nọ́mbà mi. Ìgbà tá a tún sọ̀rọ̀ again lénìí same thing yẹn ló tún ṣe mí. Mo wá sọ fún bọ̀bọ́ yẹn pé mi like ẹ̀ bọ̀bọ́ yẹn wá ní first time tó máa rí Nàìjíríà kóbìnrin toast òun pé bọ̀ òun respect the fact pé mi ti hide. Ìgbà tẹ́bi àti bọ̀bọ́ yẹn máa sọ̀rọ̀ lọ́wọ́ bọ̀bọ́ yẹn ní láti máa ta sọ̀rọ̀ tán ìgbà tó máa dára lẹ̀ ó ní láti ní ṣe mi ní bínú pò fẹ́ sọ nǹkan fún mi mo ní ẹ̀ ó ní ṣe ni bó bá ṣe sọ̀rọ̀ lọ́sàn yẹn pé ara òun dìde pé kó òun le. Mo wá fẹ́ béèrè pé ṣé kò ṣe pé bóyá ọkọ mi nìyẹn èmi ò dẹ̀ sí marry. Tansa pé ẹ mọ̀ ó lè ju oko èèyàn bóyá ẹni tọ́lọ́ ń kọ́ mọ́ mi nìyẹn because tá bá ti ń sọ̀rọ̀ báyìí ara mi máa dìde ni abẹ́mi á máa ṣó mi ni. Ìjọ mo fẹ́ kẹ́ advice mi ni ò kí má lọ gbé egun eléegun. Yes, wà ń bí. Bẹ́ẹ̀ ni sà. Nǹkan tẹ́ fẹ́ mọ̀ ni wípé ẹ fẹ́ mọ̀ bóyá ọkọ yín bí àtọ̀kùn sọ ọkọ yín àbí. Bóyá ní feelings ẹ mọ̀ mutual feelings yẹn wà. So ìgbà tẹ̀yìn rí ọkùnrin yẹn oko òbò sórí àbí. Àti ìríra báyà kan ṣe sọ̀rọ̀ ìgbà tí ẹ rí lórí kíní òbò yín rí ìgbà tí ẹ rí bóun ní òkú ẹ̀sìn ẹ rí. Bóun náà ṣe bẹ́ẹ̀ ni.
ọmọ ní ìdíkẹ́ méjì sẹ́ńdì okó àtòbó lórí ẹ̀ ká lè béèrè lọ́wọ́ ẹ̀ ká sẹ̀ǹdẹ̀ sí bẹ́ẹ̀ ni so tá a kí bá n yà á kí n wá ní kókó sẹ́ǹdì òkú àtọ̀. ẹ máa ya ọkọ títẹ ẹ máa ya àbò títí tẹ bá ti sẹ́ǹdì ẹ máa wá wo nínú ẹ̀mí ìpè sí àwọn méjèèjì sí okó tí ẹni tó ń rí ọkùnrin tó bò ẹ́ rè yìí òbò tó ń rè yìí àti okó tó ń rè yìí kí ni àjọṣepọ̀ wọn ṣé wọ́n máa dúra wọn lọ títí ní àbó kan rí lásán so a lè mú nǹkan tó ṣẹlẹ̀ gangan. bọ̀bọ̀ yẹn ó lè máa fi sọmọ àti bá ní kó sẹ́ǹdì picture ẹ̀. náà ó ní ìdíwé tẹ máa fi ṣe náà kì í ṣe pé bí a máa sọ pé kó send picture ẹ bẹ́ẹ̀ ẹ máa kọ́ send òbò tí ń sì tó bá wà ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé how do you ó feel náà fẹ́ ya tọ̀dọ̀ tiẹ̀. ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé how do you ti feel yé mi. tó bá tó wá sọ pé I like what I see ẹ bá tó pé kó send tọ̀dọ̀ ẹ̀ tó bá ti ṣe ẹ kàn dá sí mi ni ó parí. ó ti yé yín bẹ́ẹ̀. ó ti yé mi. Ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Kò sí nǹkan kan. Ọba Solomon bàbá àgbà. ẹni kò sí ẹni ẹ ò ní ìbéèrè àbí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọn ò lè double tap wọn ò lè send the gift sí kò tó lè sí. Hello, ẹ bàbá Solomon. ẹ káàbọ̀ kí ni Ẹ ìbéèrè. káalẹ́ o. Ẹ káàárọ̀. Bàbá Solomon. Ẹ káalẹ́ o. kí ni ìbéèrè yín. tí o bá ti ní ìbéèrè má send the request síbí yìí o. ìwọ obìnrin tó bá mọ̀ pé o need help tó bá ti lè dóko o ti free o. hello. Ìkàlẹ̀ ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè tí. Sáyé àtàn wà ń bẹ. kí lẹ wí. Sí ayé àtàn wà ń bẹ. kí ló jẹ́ ayé àtọ̀. Wọ́n sọ pé yẹn ó padà wáyé. ẹ̀ẹ̀kẹta ti máa ń sáyé. Ẹ̀kẹta. bẹ́ẹ̀
Ẹ káalẹ́. Ẹ káàbọ̀. Mo fẹ́ béèrè pé Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé girlfriend mi máa ń sọ pé mi kì í jẹ́ kí tí máa ń dùn mi kì í jẹ́ kí òun máa yọ omi ní abẹ́. Kí ni nǹkan tí mo lè máa ṣe? Kò kí n squirt, ó yé yín. Very simple. Kò kí n máa squirt, ó yé yín. Ó wá sọ pé òun ní ìdí pé ó fẹ́ kó máa yọ arákùnrin sí ẹ̀ ní dátà ni. Padà sí comment section kan lọ gbọ́ ọ̀kọ̀ tẹ̀lé sí. So ṣé wọ́n mọ àtìrọ tó ń fi rí kerosene? So kó tó dìpọ̀ máa dólé dì yẹn, wàá tẹ àtìrọ bọ inú òbò ẹ̀ lọ, wàá wá rọ omi ìkíragolist kan sínú òbò ẹ̀. So tó bá ti rọ́ sí, wàá bẹ̀rẹ̀ sí ń dò. Omi òbò yẹn máa pọ́ mi chọ̀rọ̀chọ̀rọ̀ títẹ́ máa fi dóra tán. Very simple case. So bó ṣe ṣe nìyẹn. Àwọn èèyàn wọn yóò lè double tap. Wọn double tap. Ọ̀rọ̀ brown yóò ti yé mi. Bí wọ́n fẹ́ dókó ní àwọn ọmọ. Ọmọ tí mo ní kó wá gba 500,000 lọ́la. Tó bá ìyá nísìn wọ́n sọ pé ayé ṣe wọ́n. Nǹkan tó mo ní kó sẹ́ǹdì kò tí ì sẹ́ǹdì ẹ̀ o. Wọ́n kàn sọ pé hello ọba yẹn mo fẹ́ jẹ ni màá fi answer àbí ni màá fi bá ẹ sọ̀rọ̀. Tó bá yá ìsìn wá sọ pé ayé má nìyẹn kò dá mi lóhùn kò ṣe gbá kò sáwó. Kí tí mo sọ fẹ́ pé kó lò ó tí ì lò. Àánú ẹ̀ kàn ṣe mí ni. Àwọn fine girl máa wà ní comment section. Àwọn Bùnmi, ẹ̀rí gbọ́ tèmi, Larry K, Happy Good. Àwọn fine girl wà ní comment section. Àwọn Olúfúnmi. Àwọn fine girl sápà. Ó ní ìdàtí tọrọ owó Mr. Woman tó bá ti gbogbo wà gbàgbé lè tó.
ẹni tó bá ti gbóbò wá ló máa rówó gbà, ẹni tó bá gbẹnu wá kò lè rówó gbà. Èwo lẹjọ́ báyìí Ọlọ́run mi, òkó báyìí kéré òkó báyìí tóbi, kí ni tìyẹ̀ ṣe bí kò ti gbówó ni. Ṣé kò ti gbówó ni nà. Mi ò kì í máa ń like ẹjọ́. Ẹ̀yin tẹ́ wà ní comment section, ẹ double tap kẹ́ send gift. Ìjọ́ wo ni woman do the talkative? Ọba Solomon ò kì í sùn. Mo ti sọ fún yín more than 10 times wípé alágbára ò kì í máa sùn lóru. Ìwọ tó bá fẹ́ kí ayé ó lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀, ó gbọ́dọ̀ sùn láti 12 to 3:30 lóru. 12 to 3:30 ìgbà yẹn làwọn ayé ń ró dán. Ẹ̀dẹ̀ mọ iye àwọn èèyàn táwa bá ń jà. À ń fèsì àfáà, à ń fèsì wòlíì, à ń fèsì babaláwo, à ń fèsì àjẹ́, à ń fèsì oṣó. Ẹ̀rọ wo easy ni. Ọba Solomon ò kì í máa sùn lóru. Tẹ bá ṣàkíyèsí mi, ẹ máa rí pé ẹ lè rí mi lórí live. Tẹ bá rí mi lórí live làárọ̀ kùtù, bóyá ó ní kankan tí mo ṣe di aago 5. Èlò lẹ fún mi o, I'll be good. Do you want to call? How much do you pay? Mi ò kì í kọrin fún tálákà. Ya yo. Ẹ yọ̀ nínú Olúwa ẹ yọ̀. Ẹ̀yin tọkàn rẹ̀ sí dìde. Àtẹ̀yìn ta sí làyàn fẹ́. Right, sir. Ẹ Right, káàbọ̀. sir. Yes, sir. Sir, mo fẹ́ Ó dà ẹ̀gbọ́n ti lé lédè Èkó nílé ọkọ. Mi ò kì í mísì sápá. Àwọn tó bá rí ṣe ni mo máa miss. Ọ̀rọ̀ tó jẹ́ pé o sanwó, o tọrọ bárà fi sanwó palace nígbà yẹn. Mo fẹ́ máa miss. Bá máa miss èèyàn. Ẹnìkan tí mo lè miss ní palace yìí, òun ni Sino tó jẹ́ pé ìgbà tó ń jẹ 30 million mo fún mi 2 million naira. Ẹ̀yin tó kù bẹ́ẹ̀ ẹ lọ gbé mi lè miss ní ìṣẹ́jú kan.
ọwọ́ epo. Brown Sugar Entertainment. So fẹ́ dóko ni kẹ́rìn yìí pọ̀. Tó bá fẹ́ dóko bá mi sọ̀rọ̀. Àyè wà I will fix a dime. Okay? Kẹ́rìn tẹ́ fún mi yìí pọ̀ jù. You stress. Why? How do you know that I stress? Èmi tó jẹ́ pé ìwọ̀n lèmi, bàbá jí lèmi. Òkè ń rẹ ọba G integrity. Níbo lẹ ti rí stress? Èmi náà máa ń pè ní ológbòsùn bí ọ̀lẹ. Tẹ́ bá fẹ́ mọ̀ pé mi ò wà stress, kò jẹ́ kẹ́nìkan fún mi ní 1 million sí. Kò wá wo kò tí ẹni kí fẹ́ sọ. Èmi wà stress. Tẹ́ bá fẹ́ dóko ní kẹ́ sọ. Ẹni kí mo fẹ́ mú. Èmi wà stress. Má bo bolíbò. Ajé mọ́tí lèmi. Èmi wà stress. Níbo lẹ ti rí stress? Mọ ẹni tẹ́ bá ń fà. Gbí! Integrity. Kàkàkà lójú ogun lè rómi ẹ̀ sódò kò nílé gèrè wà jàmọ́dò pàkàkà. Mo sì máa block woman yìí lọ́jọ́ kan. Woman tó pera ẹ̀ nílẹ̀ Larry K. Mo máa sá yín ní blocking lọ́jọ́ kan. Ẹ máa bèrè pé kí lẹ ṣe mi ní dá yín lóhùn. Ẹ kàn máa rí pé mo sá yín ní blocking. Ọjọ́ náà ń bọ̀. Ráì wíwú sẹpẹtẹ́rì. Èmi wà stress. Bá fẹ́ dóko ni kò jẹ́wọ́. Mo máa fún yín ní àwọn àṣírí kan tó bá di nǹkan bí tó bá di 3 sharp. Kẹ́ bèrè pé irú àṣírí wo.
bá di 3 sharp aago mẹ́ta kẹ mú báírò kẹ́kọ̀ọ́ àṣírí yẹn sílẹ̀. tó bá yẹ pé táìmù tí mo sì ń bínú yẹn ni irú àdẹ́sì yìí báyìí ó yẹ kí n block ẹ̀ dànù. tí TikTok bá block mi ó pẹ̀lú àwọn tí depress máa padà nù ó pẹ̀lú àwọn tí hypertension máa pa. ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tó jẹ́ pé ti fọ̀bò tí ẹ̀rọ bòdó tó kó yín ti gán mọ́ yín nídìí ọpẹ́lọpẹ́ mi lára yín ó block mi. àwọn obìnrin tó ti dúró ṣiṣẹ́ nínú snow nínú fò tí òrókó dó tó bọ̀ wọ́n ti gán mọ́ wọn nídìí ọpẹ́lọpẹ́ wa làwa ń fún wọn ní là ń pa wọ́n lẹ́rìn tá ń múnú wọn dùn tí wọ́n ti bá ti ń wojú wọn tọwọ́ bọ̀ bọ̀ wọ́n fi mí kọ́ ọ́ ní kan block Ṣàngó ti pa á tó bó ṣe wà ní láìfù mi sí nǹkan tó lè comment nìyẹn tó jẹ́ wúrí fún ẹ pé kán block ọba àgbáyé. Take time. ayé ò lè fẹ́ni tó mọ̀wé ẹ máa sọ 3 o'clock yẹn kò gbọ́dọ̀ kọjá ìṣẹ́jú kan. àwọn ọmọ ìtasáyà pọ̀ ní comment section yìí pásítọ̀ tó mọtí àìrá ló máa pa pásítọ̀ kí ló ń jẹ́ pásítọ̀ what is the meaning of pastor? ṣé pásítọ̀ lè túmọ̀? pásítọ̀ kì í ṣe orúkọ gidi àwọn olè ló máa ń jẹ́ pásítọ̀ àwọn fraud people. I'm not a pastor. Point of correction. This is King Adelana Adekunle Solomon, aka Talufeku Baba Agba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obo. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. Many things spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. I teach Bible, Quran, and Odifa. I don't believe in any religion. I believe in humanity. That is all. If you talk nonsense again, you're gone for life. Three o'clock. Remain 2 minutes. But kó tó 2 minutes yẹn. Lọ wá epo sẹ́gbẹ̀ẹ́. Epo pupa. Kó wá iyọ̀. Nǹkan tí ò kún ọmọdé lójú ló máa ń kan nínú. Nǹkan tó kún obìnrin lójú ló máa ń kan nínú. O rí pé spam kún ẹni tó bá ti kán sínú òbò ẹ̀. Àwọn ògbégi lélẹ́yìí kó ń lọ fọ́ dànù. Ìyẹn ló máa bá wo ṣe nínú. After some months.
ẹni tí sápá mú máa ń sùn, ẹni tí sápá bá mú ṣó máa ń sùn. 1 minute to go. Da iyọ̀ sínú àwo funfun, bu epo díẹ̀ sí lórí, kó wá gbé sí abẹ́ ìgbèrí ẹ̀, kó lò 3 days. Tó bá mọ̀ pé o fẹ́ràn ìyàwó ẹ̀, má ṣe o. Tó bá mọ̀ pé o fẹ́ràn ọkọ ẹ̀, má ṣe o. Torí àṣírí máa tú. Torí irú ẹ̀dá tí ọkọ ẹ̀ jẹ́ wàá rí o. Irú ẹ̀dá tí ìyàwó ẹ̀ jẹ́ wàá rí o. Gbogbo secret tó wà ní family ẹ̀ ló máa rí o. Tẹ́lẹ̀ ni o. 3 days péré ni. Wàá kọ̀ bu iyọ̀ sínú àwo white, wàá bu epo sójú ẹ̀. Wàá wá mú àwo yẹn, wàá wá gbé sí ibi orí ẹ̀, wo lè gbé sí ibi etí bẹ́ẹ̀dì báyìí. Tó bá dẹ̀ ní shelf sí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì, wàá gbé lé lórí, wàá wá sùn fún 3 days. Tó bá máa di 3 days, kó wá sọ nǹkan tó rí fún mi. But tó bá like ìyàwó ẹ̀, má ṣe o. Torí wọ́n máa gbé, kò sí pé bí wọ́n fẹ́ lójú olójú o, kò sí pé bí wọ́n fẹ́ lo ìdí olídìí o. Ojú ẹni ẹ̀ náà máa gbé wá. Plan ẹ̀ nínú ayé ẹ̀ wàá máa wò báyìí. But tó bá ti rí, má béèrè lọ́wọ́ ẹ o. Kó gbọ̀nà jọmọlúwàbí lọ, wọ́n lọ dira fún ẹ o. O ti mọ ẹni tó ṣe ẹ́ báyìí. Kàn sọ fún ìjọmọlúwàbí wípé kí wọ́n ṣiṣẹ́ gbélé pọ̀ta fún ẹ. Anybody bá ti fẹ́ pa ẹ́ kó para, o ti rí. So tó bá dẹ̀ ti mọ̀ pé o sì like ẹni yẹn, tó bá mọ̀ pé o sì like ẹni yẹn, má lọ sí ìjọmọlúwàbí o. Wàá ṣe general wípé gbélé pọ̀ta, pé kó bá yín gbé ẹbọ gbélé pọ̀ta. Tó bá ti lè sọ fún olùgbàdé ayé o, ibi mìíràn máa wà pa ẹ́ dànù o, ibi mìíràn máa gbà mú ẹ o. Tó bá sọ fún ẹ pé, you don't trust me again. Irú allegation sí wo nìyẹn? Ṣé o mọ̀ pé alágọ̀ ni? Lẹ́yìn yẹn, wàá gbọ́wọ́ fàyà, iná jó ẹ, olùgbàdé ayé, pìtìpìtì bá ẹ. Wo lọ tú àṣírí ayé, wo tó fi hàn ayé, ikú pa á. Iṣẹ́ tí mo fún ẹ yìí, babaláwo tó mọ̀ ní gbogbo àgbáyé yìí kò ju 2. Iṣẹ́ àwọn àgbà àtijọ́ ni. Iyọ̀ àti epo, èdìdì burúkú ayé. Tó bá yẹ pé iyọ̀ nìkan ló fẹ́ lò ni, tó bá lọ gbé iyọ̀ sí ìgún ṣọ́ọ̀bù ẹ̀, má yẹ kí fún ẹ níṣẹ́ yẹn. Torí ẹ̀ wúlò fún anything. Àdìgbà tí mo ti ń sọ̀rọ̀, mélòó nínú ilé fún mi ní gift? Èbó òbò lẹ lọ́n fi gift yín wò. Má yẹ kí fún yín nìyẹn. Ẹyọ kan tí mo fún yín yìí, lọ try ẹ̀ kó wá padà bá mi lọ́jọ́ kẹta, 3 days. But alẹ́ ni kò ṣe o. Bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ ló máa lọ, bó lọ sí lọ́la ó lè má ṣiṣẹ́ mọ́. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wà lọ bu epo. Wà lọ bu iyọ̀ sínú white plate. Wà bu epo sínú ẹ̀, wà gbé síbi orí ẹ̀. Má sọ anything sí o, ní ìdá ti sọ anything sí. Tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ má ṣe, tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ má ṣe. Torí àṣírí tó máa rí, olé ẹ lè dàrú o, mi mọ̀ pa ẹ̀ mọ́ o. Jẹ́ kó máa ṣe ẹ lọ lókì o, jẹ́ kó pa ẹ́ o, kó tó lọ ṣe o. Kí tí mo fẹ́ fún ẹ lálẹ́ nìyẹn. Tó bá wá wùn yín, wo lè fojú tẹ́bẹ́lú ẹ̀. Tó bá dẹ̀ wùn ẹ́kẹ̀, wo lè ṣe. Tó bá rí wípé ọ̀rọ̀ ayé ò yẹ, wo lè ṣe. Ṣùgbọ́n tó bá ṣe pé o sì ń rí nǹkan jẹ, wo lè má ṣe.
wàá kọ́ mi lọ́rọ̀ rẹ má jẹ́ ń gbàgbé ọ̀rọ̀ rẹ ó kọ́ mi lọ́rọ̀ rẹ ọgbọ́n àtòkè wá o kọ́ mi lọ́rọ̀ rẹ má jẹ́ ń gbàgbé ọ̀rọ̀ rẹ o. ó kọ́ mọ̀ ṣe ó la ogun pupa jàjàre ó kọ́ mi lọ́rọ̀ rẹ ọgbọ́n àtòkè wá kọ́ mi lọ́rọ̀ rẹ má jẹ́ ń gbàgbé ọ̀rọ̀ rẹ. ó kọjú náà ó gbọ́jọ́ mẹ́ta nínú ẹja jàre kọ́ mi lọ́rọ̀ rẹ ọgbọ́n àtòkè wáyé kọ́ mi lọ́rọ̀ rẹ má jẹ́ ń gbàgbé ọ̀rọ̀ rẹ. gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora yẹn máa yẹ kí fún yín níṣẹ́ yìí ẹ wúlò fún mi ìkọ̀kan nínú ló wúlò. rocket science Dave champion the champion cafeteria àwọn yẹn ló wúlò fún mi àwọn yẹn mo lè fún níṣẹ́ yìí. massive fly àwọn tó wúlò fún mi ni èsì gbogbo ẹ̀yin tẹ́ wà bí. ìwọ tó bá ń gbé láàárín àwọn aláwọ̀ funfun kàbí àwọn tó ní owó lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó máa ní miss láti lọ sáàárín wọn ó níṣẹ́ tó ń fẹ́ fún yín ọmọ ẹni fún yín lénìí torí ẹ̀ tí ì ṣe ìkan ìwúrí kankan lénìí life goals mi ló wà ń bẹ̀ ààrẹ ní complete yẹ. life goals mi ló wà ń bẹ̀ wọ́n tó bá ń gbé in the midst of people that get money tó gbé láàárín àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ pé òun rí àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n ń rí ẹ iṣẹ́ yẹn ni mo fẹ́ fún yín tẹ́lẹ̀ ọ̀tẹ̀ tí ì ṣe kan tó wú mi lórí yes ẹ kọ́kọ́ complete life goals yẹn kí fún yín níṣẹ́ yẹn àbí ẹ̀kẹ́ nìkan nínú yín drop láyọ̀ méjì ká fún yín níṣẹ́ yẹn ẹ mọ bí tèmi lọ kọ́ṣẹ́ ni èmi ò lọ sọ́dọ̀ èèyàn pé lọ kọ́ṣẹ́ táwa bá ti lówó nígbà yẹn àwa máa lọ wọ́n máa ń pe bíríìjì kan ní new garage ní òwòrò ṣòkì tó bá lọ sí new garage ní abẹ́ bíríìjì yẹn nígbà yẹn àwọn bàbá kan máa wà níbẹ̀ tó máa ń mu ọtí tó máa ń ta draft ibẹ̀ làwa ti lọ ń kọ́ oògùn tó bá ti yó àwọn máa gbáyé oògùn tó bá fẹ́ kọ́ oògùn wàá lọ ra ọtí fún àwọn arúgbó yẹn tó bá ti yó ọ̀rọ̀ máa jábọ́ ẹ̀yin tí ó jẹ́ pé ẹ ò já. àwọn bàbá yẹn tó bá ti ń ta draft nígbà yẹn àwọn máa gbáyé àwọn oògùn oríṣiríṣi àwa ti já tipẹ́ abẹ́ bíríìjì làwa ti lọ ń kọ́ oògùn. ẹ gbórin tí àwọn àlórí Zion kọ ni. níbi táyé kò fojú sí níbẹ̀ ni Jésù wà o Násárẹ́tì kékeré o ìlú ibi ilẹ̀ wa ayọ̀ ayọ̀ lé o ayọ̀ ayọ̀ lé o ará Násárẹ́tì kékeré níbẹ̀ làbí Jésù jẹ́ ká lọ fẹ́ bu tọrẹ o fún Jésù ọba wa o ayọ̀ ayọ̀ lé o ayọ̀ ayọ̀ lé o ará. ibi tí ayé kò bá fojú sí níbẹ̀ nìkan gidi wà ibi tí ayé bá sọ pé tó bá débẹ̀ yẹn wà kájé kújòkó wà sí gbá wà sàkàkà bàbá ìsásùn kàkà kúkú kàkà púó kò sí níbẹ̀ àgbá òfìfo àgbá tó bá lómi sínú kì í pariwo. tó bá fẹ́ rí nǹkan gidi ibi mẹ́ta ló máa wá sí ó wá lọ sínú igbó ó wá lọ sọ́dọ̀ àwọn ọlọ́tí ó wá lọ sọ́dọ̀ wèrè tó wà lójú títì yẹn má jẹ́ kí n máa já yín
gbogbo ibi tó dé tí wọ́n kó kan jẹ̀gbọ̀n sí àgbá òfìfo. O mọ bí táwa ti wọ́ ògùn dé láyé. Àgbá òfìfo bá fẹ́ wá nǹkan original láyé ibi mẹ́ta tó máa wá sí nìyẹn. Ní kó wọnú igbó lọ àbí kó wá lọ sọ́dọ̀ wèrè àbí sọ́dọ̀ àwọn ọlọ́tí. Nǹkan original kì í ṣe nǹkan tí ayé máa ń fiyèsí. Bíbélì sọ fún wa wípé Ọlọ́run sọ fún Èlíjà wípé mo fẹ́ kọjá. Ó ní o máa rí àrá o máa sán, ó ní òun ò sí nínú àrá náà. Ó ní o máa rí ìjì, ó máa fa igi kédárì ya, ó ní òun ò sí níbẹ̀. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìjì náà wàá rí ohùn kẹ̀lẹ́, agbóhùn kẹ̀lẹ́. Nígbà tí àwọn àlórí máa wá sọ̀rọ̀ nínú orin náà, wọ́n wá sọ wípé kẹ̀lẹ́kẹ̀lẹ́ lóhùn Olúwa, bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣayálé. Kẹ̀lẹ́kẹ̀lẹ́ lóhùn Olúwa, ó bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣayálé. Mama ṣayálé o, mama ṣayálé o, kẹ̀lẹ́kẹ̀lẹ́ lóhùn Olúwa o, bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣe àyálé. Kẹ̀lẹ́kẹ̀lẹ́ òun ni ohùn Olúwa. Tó bá ti gbóhùn ẹ̀ má fọ́nbò. Tó bá rí wèrè lójú títì tó bá sọ paraporo katakata farabalẹ̀ dáadáa kí wà nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn. Bọ̀tẹ́ ò lè farabalẹ̀, ẹ máa ṣe yẹ̀yẹ́ ni ẹ máa rẹ́rìn kàkàkàkàkàkàkà, ayé yín lẹ fi ń rẹ́rìn yẹn. Wàá farabalẹ̀ wàá máa gbọ́ ọ̀kọ̀ tó sọ. Nínú kàràkàrà kòrókòró tó ń sọ yẹn kí ìkan máa wà nínú àárín yẹn. Ìwọ tó bá grab kí yẹn ìwọ ló ṣoríire láyé. Wọ́n á máa béèrè pé báwo ló ṣe ṣe, kí ló ń lò, ìkòkò bàbá ìsásùn. Ìfarabalẹ̀ ṣe pàtàkì. Bíbélì wá sọ wípé bí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ, gbogbo ìbùkún wọn yóò sì jẹ́ tìrẹ. Níbo ló ti fẹ́ gbóhùn Olúwa Ọlọ́run náà? Ní ibi tí ayé kò fojú sí ló máa ti gbọ́. Kí ló wà ní Shoprite? Pákéjì lásán. Nǹkan tó rà ní Shoprite ló wà ládùúgbò. Irógbó tó rà ní 10 million ní 10,000 ní Shoprite náà ń tà ládùúgbò ẹ̀ ní 100 naira. Ṣùgbọ́n torí pé orí ọ̀ pé, torí wípé o já o tẹ̀lẹ́nu ló bá tó fi lọ sí Shoprite lọ rà. Olúpẹpẹ àjà kákáká lójú ogun lè rómi ẹ̀yẹ sódò kò ní lè kiri wá àjàmọ́dé òkè. Èmi tó pẹlẹgó sí bí ẹrù pé mi mọ̀ ọkọ tó wọ́n sí. Èmi tó lọ kọ́jọ ọmọlúwàbí sí rèlè ṣẹ́rọ̀ pé mi lè kọ́ sékò ni. Àbẹ̀rẹ̀ pé mi nílẹ̀ sékò ni. At least ilẹ̀ tí mo ní sékò yìí mo sì ní bí 10 acres of land sékò sí Lagos State. 10 acres of land. But níbo la ti fẹ́ rí olóòótọ́ lẹ́kọ̀ọ́? Níbo la ti fẹ́ rí babaláwo? Ṣé babaláwo tá a bá rí ní Ondo State nínú igbó wọ̀nyẹn ṣáfẹ́ kó wọn wá sékòó ni? Ṣé wọ́n níyàwó sí wọn lọ́mọ? Nígbà tá lórí ẹ máa kọrin, ṣé ọmọ rẹ̀ mi lẹ́kún ló kọ ni? Gbogbo ohun tó dán kọ́ ní wúrà mọ́ sọ. Gbogbo ohun tó dán kọ́ ní wúrà mọ́ sọ. Gbogbo ohun tó dán kọ́ ní wúrà mọ́ sọ. Gbogbo ohun tó dán o. Nǹkan original inú ìdọ̀tí ló wà. Nǹkan fake ló máa ń ṣe yanran. Ẹ má bo lípò ara yín, ẹ má já ara yín bí mo ṣe ń já yín yẹn, má jára wàá kú sínú ìyà. Bó lówó má pa yí ẹ jẹ́, má ṣe ẹ báṣubàṣu. Má tọ́jú bọ̀ bí tó yẹ kó tọ́jú bọ̀.
má gbé gbèsè tó yẹ kó gbé kó sọ pé olówó òfò kan. Wọ́n gbé àìsàn bá ẹ wà náwó ẹ lórí àìsàn wàá rò pa ayé ló ń ṣe ẹ́. Prevention is better than cure. Má jẹ́ kógun dé kó tó máa sáré wo bíi àtàǹkàṣù. Èèyàn máa múra lẹ̀ dógún nínú ayé ni. Ẹlòmíì ó dìgbà tógun bá dé bá kó tó máa sáré kiri. Ẹ jọ̀ọ́ níbo lẹ mọ̀ ṣé ẹ mọ anywhere tẹ́lẹ̀ introduce mi sí o máa bógun lọ. Nígbà tó bá wà lálàáfíà tí kankan ò sí ẹ́ pé babaláwo ìjọmọlúwàbí ẹ ló bàbá ẹ bá mi yẹ̀ mí wò ṣé kò sí kankan. Wọ́n ní rárá o wọ́n ní kankan wà o dira ẹ tógun bá wá á bà ẹ́ á tún ta padà á bà ẹ́ á ta padà ṣùgbọ́n o ò gbé kankan sára ogun wá wọnú ayé ẹ̀ tán wá ẹ̀sẹ̀ ń sáré kiri o máa sá kú. Ọba Àgbáyé ló ń sọ̀rọ̀ ní this time around o mo ń já yín nìyẹn o nǹkan kan ò sí ẹ wo rìn gbégbé kiri wọ́n wá lù ẹ́ lábàárà tán wọ́n ẹsẹ̀ wá ń bèrè babaláwo ṣẹ̀ṣẹ̀ wá àfáà ṣẹ̀ṣẹ̀ wá wòlíì wàá kú sínú ìyà. O mọ̀ wípé tí èèyàn bá ti ṣubú kò easy àti dìde má ṣubú lóògùn ẹ̀ wo lè stagger but má ṣubú tó bá ti ṣubú kò easy àti dìde. Táyé bá ti lè gbé stroke bá a bó ti ní stroke kò sí babaláwo tó fẹ́ wá treat ẹ kò lè dàbí mọ́ ojú àpá ò lè jọjú ara. Prevention is better than cure. Mi ò lè gbóṣù kan kí má ṣe tutù kí má so oògùn. I know what I'm doing. Tí bá pa 10 million naira 2 million ní oògùn ni máa fi ṣe. Kí ló fà á? Kí lè rí àlàáfíà fi lo 9 million tó kún àbí 8 million tó kún. Owó tó yẹ kí fi so oògùn mo lọ kó fún family ogun dé bá mi family máa jápa. Mo gbọ́dọ̀ kọ́kọ́ dira mi ná kí tó rí anybody rò. Ṣùgbọ́n tá bá ń sọ fún yín rádaràda lẹ máa ṣe. Ó dìgbà tó bá ka yín mọ́ kọ́nà kẹ́ tó máa sojú mẹ́sẹ́mẹ́sẹ́. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí dádì. Ẹni àmọ̀tẹ́ bá fẹ́ gbà ó ti kọjá. Ó ti kọjá lára etí ikún ti pa. Máma dira o tí o bá ti dira ẹ kó pa ẹ rò pé ọ̀rọ̀ yẹn eré ni àbí ọ̀rọ̀ yẹn eré lẹ pé kò ní túmọ̀ sí ẹ. Ká ní pé Jésù ò dira tẹ́lẹ̀ ní nígbà tó fẹ́ tilé ògèdègbé tó kọjá láàárín wọn yẹn tó bá pọ̀ ọjọ́ ẹ ló ẹ̀sẹ̀ fẹ́ máa sáré bó ṣe máa bógun ayé lọ nìyẹn. Ẹ kì í kẹ́kọ̀ọ́ nínú Bíbélì tẹ́ ń kà ní. Fún àǹfààní ìwọ tí ò tí ní babaláwo jẹ́ kí n tún pe babaláwo jẹ́ kí n tún pe nọ́mbà ìjọmọlúwàbí fún ẹ. Kì í ṣe gbogbo èèyàn ni mo ń pè fún o kì í ṣe fọ́mọ yahoo kí nọ́mbà eléyìí o. Má wá ẹsẹ̀ wo yahoo lọ sí ìjọmọlúwàbí o. Má wá ẹsẹ̀ oṣoolẹ̀ lọ síbẹ̀ wá kí n ṣe oògùn owó. O fẹ́ dira o fẹ́ mọ̀ nípa kan tó ṣẹlẹ̀ nígbésí ayé ẹ o fẹ́ ní ìlọsíwájú níbi iṣẹ́ ẹ o ò rí wègbèlú gbà bóyá ayé ló ń dènà ẹ̀ tó bá yẹ pé spiritual ló ń dènà ẹ̀ wọ́n máa bá ẹ ṣe o máa rí but tó bá yẹ pé physically ni kò sí kọ́tọ́ fẹ́ ṣe sí. Ìjọmọlúwàbí deal with spiritually tó bá yẹ pé spiritual ló dènà ìwé ìgbèlú ẹ wà rí gbà but tó bá yẹ pé physical kò sí kọ́tọ́ fẹ́ ṣe. Anything tó bá ti ń ṣe ẹ́ bó jẹ́ àìsàn ló ń ṣe ẹ́ jẹ́ kó bá ẹ béèrè but mi ò máa ń like kéèyàn tó máa ṣe àìsàn kó tó máa sá kiri má ti jẹ́ kí kankan ṣẹlẹ̀ sí ẹ lọ béèrè wípé kí ló wà níwájú mi kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé iwájú mi pure èló ni consultation 10,000 naira tó yẹ ti 10,000 báyìí wá kó sí wàhálà ayérayé ó dé wọ́n jù báwo ni wọ́n ṣe máa gba 10,000 lọ́wọ́ mi tí mo fẹ́ ṣe consultation irú àwọn babaláwo wo nìyẹn ẹ lọ bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ̀ 10,000 tó ń sàn yẹn èyí ni wípé 10,000 wípé abẹ́rẹ́ wọn lókun nídìí kò síbi tí wọ́n ò lè gba ẹ òtítọ́ náà wọ́n bá ẹ sọ torí ọba àgbáyé lolùdásílẹ̀ ìjọmọlúwàbí kò sí bí wọ́n ti fẹ́ parọ́ fún ẹ kò sí bí
kò sí bó ṣe fẹ́ ṣe wọn ò lè jẹ lọ wọ́n máa pọ̀. I'm a popular man all over the world, and people know me as a straightforward man. I don't joke with anything. I hate lies. Mo hate irọ́. Number one, àwọn ìjọmọlúwàbí lélẹ́yìí o. Kìí ṣe fọ́mọ yahoo o, mo ti là ẹ́ o. Kìí ṣe fún orí jìbìtì o. Kìí ṣe fún wọn tó ọwọ́ ẹ̀ ò mọ́ o. Bó o bá tọmọ lọ́mọ jẹ́ tó lọ sí ìjọmọlúwàbí wọ́n máa dákún ṣòro ẹ̀ o. Bí ọṣẹ ọwọ́ ẹ̀ ò bá mọ́ má lọ bẹ̀ o. Má pè wọ́n o. WhatsApp number wọn rèé o. Wàá kàn send voice message sí wọn wípé ẹ̀yin awo mo fẹ́ bá ifá ní gbólóhùn, wọ́n á send account number fún ẹ pé kó san 10,000. Tó bá ti san ìjọ tó bá ti kàn ẹ́ náà máa pè ẹ́. Tó bá mọ̀ pé wọ́n kánjú má pè wọ́n o, because èrò pọ̀ wọ́n máa bí sí o. Mo ti fún yín ní protocol. Wọn kì í ṣiṣẹ́ ọjọ́ Friday, wọn dẹ̀ kì í ṣiṣẹ́ lọ́jọ́ Sunday, torí àwọn náà níṣẹ́ míì tó tún ṣe yàtọ̀ sí iṣẹ́ ìjọmọlúwàbí. Wọn kì í wá bíṣẹ́ ní Friday Sunday, wọ́n máa wá síbi iṣẹ́ láti Monday to Thursday. Wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti kọ́ bí 9 o'clock di 3 o'clock lọ́sàn-án. Tó bá ń pè wọ́n ní 4, 5 wọ́n ti wà níbi ètùtù. Àwọn tó sanwó ètùtù wọn lọ máa ṣe ètùtù wọn one by one. Tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀, send voice message sílẹ̀ sí wọn. So within 9 to 3 tí wọ́n bá ti dá ẹ lóhùn tó dọjọ́ kejì nìyẹn. Ìgbà míì wọ́n lè ṣiṣẹ́ di 4, ó depend bí ètùtù bá ṣe pọ̀ tó nílẹ̀. Because inú igbó náà ló ń ṣe àwọn ètùtù yẹn, kì í ṣe ìjọmọlúwàbí náà ti ṣe. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wọ mọ́tò lọ ni. Okay? This is their number. Voice message nìkan lè máa send wọn kí n pè wọ́n o. Ìjọ tó bá ti rí ti yín rò náà máa dá yín lóhùn o. Tó bá dẹ̀ ti lè ní sùúrù má pè wọ́n o. 091 18 73 9878. Àwọn kan wọ́n sọ pé Ọba Solomon ti yó. Ẹni tó yó mọ nọ́mbà mo ti yó nìyẹn àrí. 091 18 73 9878. 091 18 73 9878. Kì í ṣe gbogbo rádaràda tí Nàkító kọ yẹn o. Òun ni Maria kọ yẹn, òun ni Aniki kọ yẹn. 091 18 73 9 091 18 73 9878. That is ìjọmọlúwàbí WhatsApp number. Àwọn awo ìjọmọlúwàbí nìyẹn. Àwọn olóòótọ́ awo kan tí mo lè confirm fún yín nìyẹn. Àti rìn nínú ayé àti náwó gan. Kí tún lè rí àwọn awo tó wà níbẹ̀ yẹn kó jọ. I spend a lot of money to get the reality. Ẹ mọ iye àwọn awo tí mo test. Ẹ mọ iye àwọn àfáà tí mo test. Ẹ mọ iye wòlíì tí mo test. Kí tún lè rí ìbá àwọn awo tó wà níbẹ̀. So tí ẹ ò bá wá lo awo ìjọmọlúwàbí, lo awo tó bá trust. Má jẹ́ kí ogun dé bá ẹ kó tó dìpọ̀ máa sáré orí ibú ni. Má jẹ́ káyé gbé ẹ ṣubú kó tó dìpọ̀ máa sáré. Prevent yourself. Prevention is better than cure. Ó rán mọ́ ẹni school ò dira fún. Orí ibú lẹ́jọ́ fi ń ṣeré yẹn. Bàbá ọmọ ẹ jáde university wọ́n padà. Bàbá ọmọ ẹ jáde university ó ya wèrè. Bàbá ọmọ ẹ jáde university kò ríṣẹ́. Ọdún 6 kò rí kan sí kan. Tó bá ti ń tọ́jú wọn ní physically, tọ́jú wọn spiritually. Àwọn ọmọ yín kéékèèké ẹ lọ dira fún wọn. Kì í sì wọ nìkan. Àwọn ọmọ yín kéékèèké tẹ́ ń brought yẹn ẹ lọ dira fún wọn, both spiritually and physically.
sódà tó bá fẹ́ fún wọn lọ́rùn lóru kí ni a dá wọn padà. Àwọn tó wá rìn èèyàn mọ́lẹ̀ lóru yẹn kí ni a dá wọn padà. Tó bá gbóúnjẹ fún wọn lóru bọ́n bá jẹ oúnjẹ yẹn kò ní nítumọ̀ torí pé o ti jẹ nǹkan tẹ́lẹ̀ kù. Sèmi ní kò ṣe é mú o bàbá, sèmi ní kò ṣe é mú o bàbá, àgbàdo inú ìgò dàwó mọ́jú fẹ́ dìyẹ, sèmi ní kò ṣe é mú o bàbá. I have a dream, a song I sing. I have a dream, a song I sing. If today be tired, tomorrow we good. Ènìyàn lé alẹ́, ọ̀tá lè gbógun. I have a dream, a song I sing. Ìwọ tó wà níbí lálẹ́ wo kó rere. Wọ́n ti bá yín sọ̀rọ̀ ìsítí. Wá kùn sọ́wọ́ ẹ̀ kó gbọ́ àbí kó sọ pé yín ọba Solomon irun. Tomorrow you will remember King Solomon that this man talk. Igbe kìdẹ̀ sáré sọ̀rọ̀ ara mi nígbà yẹn. Ìwọ tó fẹ́ sí ṣọ́ọ̀bù. Tí o ṣiṣẹ́ kankan tó kọ̀ sí ṣọ́ọ̀bù. O ṣe ra o fẹ́ dá company sílẹ̀. O kàn dá sílẹ̀ láìsí anything. Ayé máa bá ìjà. O fẹ́ kọ́lé epo o kàn kọ́ lásán. Ọlọ́mọ ẹ̀ka aláǹgbá ló máa kọ́ lò bẹ̀ tó máa padà lò bẹ̀. O fẹ́ kọ́lé. O kọ́kọ́ sọ wípé kí àwọn èèyàn kọ́kọ́ lọ ṣe iṣẹ́ sísàlẹ̀ ilé yẹn. O kàn kọ́. Àwọn nǹkan tó máa pass through níbẹ̀ máa lágbára. Èèyàn máa ń bẹ ayé gbé ni. Ilé kòkó ni tá gbé.